mú yẹn láti ìpínlẹ̀ Ògùn ẹ jẹ́ kémi náà kí n tẹnu bọ̀ o nítorí bí iṣẹ́ bá ti yá ni kí n mú kíni. ẹ bá tẹnu bọ̀ ròyìn afẹ́gbé sétí gbọ́n àwọn aráalé ni nítorí bá a ti bọ́ síbi àtúpalẹ̀ rẹ̀ ṣé ẹ mọ̀ wípé nílẹ̀ Yorùbá kò sí báyọ̀báyé kankan ń bẹ̀ o ohun tí Ifá bá ti fọ̀ òun náà látẹ̀lé béèyàn kan bá sì ṣe bákan bàkan nílẹ̀ Yorùbá ìjìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ náà ń bẹ síbẹ̀ láì tí ìnáwó ìjọba gan fúnra wọn nínú o ẹ mọ̀ wípé ọ̀rọ̀ ọ̀hún náà ló ti ń fẹ́ máa di yánpọnyánrin láti bí oṣù mélòó kan sẹ́yìn kódà títí kan ọ̀sẹ̀ tó kọjá lọ láwọn lórí kíni lórí kábíyèsí ọba olú ọba fẹ́ mà ní ọba Taofik eléyìí tí wọ́n sọ wípé àwọn ìgbìmọ̀ àgbààgbà ní ilẹ̀ Ẹ̀gbá eléyìí tí kábíyèsí ọba Aláké ọba Adédọ̀tún Àrẹ̀mú Gbádébọ̀ eléyìí tí wọ́n jẹ́ olórí wọn ni wọ́n mà ti pa láṣẹ fún kábíyèsí o ìyẹn olú Ọbáfẹ́yì wípé kí wọ́n lọ rọ́kúnlé náà o kí wọ́n yé pera wọn ní kábíyèsí o wọ́n dá wọn dúró wọ́n gbọ́ pàṣẹ lọ́wọ́ wọn wípé kó lọ yanjú ọ̀rọ̀ wọn o pẹ̀lú ìjọba náà bí wọ́n bá ti yanjú ọ̀rọ̀ wọn pẹ̀lú ìjọba tó ìgbà náà báyìí òun náà ni àmọ́ ohun tó kàn o èyí náà ló mà fi mú kí àwọn ìgbìmọ̀ àgbààgbà kí wọ́n máa yan àwọn adelé tí wọ́n yan adelé o wípé kí wọ́n máa ṣe kò kárí àlùwàlá kí wọ́n máa ṣàmójútó bí nǹkan ṣe ń lọ ní ìlú Ọbáfẹ́ ọ̀hún náà o tí wọ́n yan olóyè Sunday Ọdúntàn àti àwọn olóyè mẹ́rin kan kí wọ́n máa ṣe kò kárí àlùwàlá ọ̀hún náà gẹ́gẹ́ bí adelé ní ìlú ọ̀hún náà kódà wọ́n ní wọ́n yan olóyè Edmond Adébóyè àti wọ́n yan balógun ìlú Ìjẹ̀wọ̀n ọ̀hún náà pẹ̀lú gbogbo àwọn míì tí wọ́n yàn bẹ́ẹ̀ sì rèé bí wọ́n ṣe kéde eléyìí ni wọ́n ní ó mà tẹ́ gbogbo àwọn ọmọ ìlú Ìjẹ̀wọ̀n ó mà tẹ́ wọn lọ́rùn nítorí pé wọ́n gbà wípé kábíyèsí ọba Aláké òun náà ni olórí gbogbo lọ́balọ́ba ní ilẹ̀ Ẹ̀gbá òun tí kábíyèsí bá sì sọ àṣẹ ló máa ń pa ọba yìí ń dábàá ó ti tẹ́ wọn lọ́rùn ṣùgbọ́n kíní ọ̀hún tún fẹ́ máa rúgbó bọ̀ o èyí náà ló máa fi mú kí àwọn aráàlú Ìgbẹ̀yìn àti ìlú Ìjẹ̀wọ̀n àti àwọn ará Ọbáfẹ́ o tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo léde wípé kábíyèsí ọba Taofik Owólabí yìí ìmọ̀ sí ń fi ara rẹ̀ wọ̀n gẹ́gẹ́ bí kábíyèsí tí ó sì jẹ́ kó máa fara rẹ̀ wọ̀n gẹ́gẹ́ bí kábíyèsí kí wọ́n bá wọn kìlọ̀ fún nítorí pé ọba Aláké wọ́n mà ti pa á láṣẹ o wípé kò gbọ́dọ̀ sí eléyìí tí wọ́n sì ti yan adelé ìwé ìròyìn Media Links Africa òun náà ló gbé yẹn jáde láàárọ̀ ní. ọ̀rọ̀ lórí ètò ẹ̀kọ́ tó mẹ́nubà vangaruba jẹ́ ń bí ọ́lì ìbéèrè kí la ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà yìí tí ò tẹ̀ ní náwó kan nù. èmi ó jẹ́ kí n bí ọ́ léèrè ní gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà rere ṣé ẹ mọ owó tí wọ́n ní àá máa jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ wípé kò ní sí àwọn akẹ́kọ̀ọ́ tí yóò kó níléèwé o nítorí pé kò sí owó tí wọn yóò san fún ìkẹ́kọ̀ọ́ wọn ẹ wò ó orí ọ̀rọ̀ owó yìí ó mà ti dá yánpọnyánrin lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yánpọnyánrin tó dálẹ̀ lọ́jọ́ kìíní àná láti ọ̀sẹ̀ tó kọjá ẹ wá gbọ́ o àwọn akẹ́kọ̀ọ́ fúnra ara wọn wọ́n ti sọ̀rọ̀ ìwé ìròyìn Daily Post ó bá gbé e jáde àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ o wọ́n ní bó ṣe ṣẹlẹ̀ gangan rèé o bí ìṣù ṣe wú jáde lóko tí ọ̀bẹ náà sì kán tí wọ́n wá kó sí orí iná tó fi wá padà wá di yán mọ́ wọn lọ́wọ́ wọ́n ní àwọn ti wá owó ọ̀hún náà táwọn ti forúkọ wọn lẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ní kó forúkọ wọn lẹ̀ lórí ẹ̀rọ ayélujára ṣùgbọ́n wọ́n tètè fi owó ọ̀hún náà lẹ̀ látọwọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà nígbà táwọn sì rí wípé kó má lọ di wípé àwọn ò rí ìdánwò ṣe àwọn sì wọ́ owó ọ̀hún náà bó ṣe bírí so pé àwọn máa ṣe ní gbogbo ọ̀nà lẹ́yìn táwọn ṣèdánwò tán tí àwọn sì ti gàdúwé kúrò ní ilé ẹ̀kọ́ òun ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àwọn àjọ nefond ọ̀hún o ni wọ́n wá tún padà sanwó ọ̀hún náà sí ilé ẹ̀kọ́ wọn ilé ẹ̀kọ́ ọ̀hún náà wọ́n wá ń gbà wọ́n ń pẹ̀kẹ́ mọ́
ẹ wò ó ìwé ìròyìn yìí òun náà ló máa gbé jáde níbi táwọn akọ̀ròyìn àti agbéròyìn tí wọ́n ti ń ṣe iṣẹ́ ìwádìí tí wọ́n sì ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ lọ́tọ̀ọ̀tọ̀ tó sì jẹ́ wípé nǹkan tó ṣẹlẹ̀ òun náà mà léléyìí tí wọ́n sọ wípé wọ́n pẹ́ kí wọ́n tó san owó fún wọn ní lẹ́yìn ìgbà táwọn ti san owó ilé ẹ̀kọ́ wọn tán òun náà ni àjọ nefand yìí ò ní wọ́n tún wá san owó òun náà sí ilé ẹ̀kọ́ wọn kọ̀ọ̀nà kí ilé ẹ̀kọ́ sọ wípé àwọn ọmọ yìí ti san owó wọn ò mà sọ bẹ́ẹ̀ níṣẹ́ làwọn náà lọ́ máa ń rẹ̀dímọ́ lọ́npẹ̀kẹ́ mọ́ kó tó di wípé àṣírí mà tú ò sọ́wọ́ àjọ tó ń rí sí ìlanilọ́yẹ̀ lórílẹ̀‐èdè wa Nigeria National Orientation Agency làwọn bá pariwo síta wípé ẹgbà wá o owó ta ní ká fi ṣèrànlọ́wọ́ fún àwọn ọmọ àwọn ilé ẹ̀kọ́ ni wọ́n tún pẹ̀kẹ́ mọ́ àjọ nefond ẹnẹ́jọ́ jẹ́ o ilé ẹ̀kọ́ ẹnẹ́jọ́ jẹ́ ni wọ́n bá fẹjọ́ wọn sùn àjọ ICPC ìyún àjọ tó ń gbógun ti ìwà ìjẹbánu àtàwọn ìwà burúkú míì tó fara pẹ́ òun náà ni wọ́n máa ṣiṣẹ́ ìwádìí ni wọ́n sọ wípé àjọ nefond ni wọ́n kó owó tùlùtùlù ọgọ́rùn-ún bílíọ̀nù náírà ni wọ́n kó jáde ṣùgbọ́n nígbà tí àkọọ́lẹ̀ máa fi wọ́n ló jẹ́ wípé owó tí wọ́n lò gangan fún àwọn akẹ́kọ̀ọ́ òun náà ló jẹ́ bílíọ̀nù méjìdínlọ́gbọ̀n ó lé lẹ́ẹ̀sún mẹ́jọ 28.8 billion naira òun gangan ni owó tí wọ́n lò owó tó kù ń kọ́ bílíọ̀nù mọ́kànléní àádọ́rin 71.2 billion naira ìbò ló wà ẹ wò ó àtàjọ nefond àti àwọn ilé ẹ̀kọ́ yìí ni wọ́n mà ní wọ́n nẹ́jọ́ jẹ́ tí wọ́n káwọ́ pẹ̀yìn rójọ́ ìwé ìròyìn Daily Post ló gbé jáde. ẹ jẹ́ kẹ́mi bọ́ sẹ́ka òṣèlú nínú ìwé ìròyìn Vanguard láàárọ̀ òní ẹ wò ó àwọn tó wà nínú ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC wọ́n mà ti ń ṣekú sẹ́yẹ̀ tí èyí ṣe pé wọ́n ti gbẹ́gbẹ́ òṣèlú APC wọ́n ti gbé wọn ń gògó báyìí àwọn ẹgbẹ́ òṣèlú APC náà sì rèé àṣepá wọn náà gbọ́ngbọ́n àti mẹ́yẹ sínú kéèjì ìwé ìròyìn Vanguard jájọ mu láàárọ̀ òní yìí o àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Delta eléyìí tí wọ́n di gbádàgbọ̀n wọn pẹ̀lú gómìnà ìpínlẹ̀ wọn gómìnà Sheriff Oberevori àti gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ọ̀hún náà aṣòfin àgbà Ifeanyi Okowa tóun náà díje dupò sípò igbákejì ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n sọ wípé eléyìí táwọn ọba ẹgbẹ́ òṣèlú PDP táwọn ọba wọn jẹun ó tó jẹ́ o àwọn fẹ́ lọ máa fi síbí ńláńlá báyìí àwọn fẹ́ lọ máa fi jẹun nínú ẹgbẹ́ òṣèlú APC mà ní o ẹ wá gbọ́ nígbà tí wọ́n ní àwọn wọ́ọ̀dù nínú ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún náà tí wọ́n sọ pé kí àwọn tí wọ́n wá láti inú ẹgbẹ́ òṣèlú PDP kí wọ́n máa fowókọ wọn lẹ̀ ni wọ́n tètè yá jágbọ̀n wọ́n wá ń bi wọ́n lérè pé ẹ̀rí dà wípé ẹ ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP ìwé tẹ kọ́ lẹ́ẹ̀dà òun ló bá di gbọ̀ngàn wọn àwọn eléyìí náà wọ́n sọ wípé wọn ò fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP síbẹ̀ wọ́n tún fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n fẹ́ sọra wọn di ṣekúṣẹyẹ mọ́ wọn láwọ́ o ẹni tó jẹ́ ìkan lára àwọn aṣáájú nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ ọ̀hún náà èèyàn olóyè Omeni Soboti òun náà ló máa tètè sọ léyìí níbi tí wọ́n tètè sọ fún àwọn tí ń bẹ ní wọ́ọ̀dù ọ̀hún náà pé kó tó di pé ẹ forúkọ àwọn tí wọ́n wá láti inú ẹgbẹ́ òṣèlú PDP ẹ forúkọ wọn lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú APC ẹ rí wípé ẹ gbàwé ìdánilójú wípé wọ́n ti kọ̀wé fi ipò wọn lẹ̀ tàbí sọ wípé àwọn òṣèré ẹgbẹ́ òṣèlú PDP mọ́ tí wọ́n sì mú ìwé ọ̀hún náà wá fún yín o kó máa lọ di wípé wọ́n máa sọra wọn di bálà búlùbúlù bálà mọ́ wa lọ́wọ́ o wípé mò ń lọ ó yàká mò ń bọ̀ ó yàká ẹ má jọ gbé wa gògó ẹ wò ìwé ìròyìn Vanguard ló gbélé jáde láàárọ̀ ní. tó ìwé ìròyìn Daily Trust mọ náwó gan la sáwọn orílẹ̀-èdè eléyìí tó jẹ́ lámúlégbè wa nílẹ̀ adúláwọ̀. ẹ jẹ́ kọ́kọ́ fẹlẹ́ kí gbogbo àwa agbéròyìn jáde àwa akàròyìn àwa akọ̀ròyìn àtàwa sọ̀ròyìn wípé àkú ọdún o ìwé ìròyìn Platform Times ló gbélé jáde wípé bá a ti ń sọdún ọ̀hún náà lórílẹ̀‐èdè Nàìjíríà wípé à ń ṣe àyájọ́
èlé tó jẹ́ wípé òmìnira wà fún ìgbéròyìn jáde lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà bákan méjì ni o nítorí pé àkọọ́lẹ̀ fi hàn wípé àwọn akọ̀ròyìn eléyìí tí wọ́n tó 150 níye lórílẹ̀‐èdè Nàìjíríà láàrin ọdún 2020 sí ọdún 2024 nínú wọn wọ́n gbẹ̀mí nínú kánú wọn nínú wọn wọ́n ṣe ìkọlù nínú wọn wọ́n lù kán lálùpàmọ́kò a sì ń sọ wípé òmìnira ń bẹ fún àwọn akọ̀ròyìn ìwé ìròyìn Platform Times ló gbé jáde ló látàrí ìdojúkọ tí àwọn akọ̀ròyìn tí wọ́n ní o lórílẹ̀‐èdè Nàìjíríà bá a ṣe ń sàmì sí títọ́dún ẹ̀jẹ̀ mú lónìí belenja ń bẹ̀. ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV títí dìgbà tá a máa fi pàdé Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi láyọ̀láyọ̀ lápàdé ó dàbọ̀.